Olódùmarè ìbádé ìbáṣẹ Ọ̀rúnmìlà ní àgbàrá ńlá ní ìyàbè sí poroko díwá fún bà eléyìí tí ṣèrànṣẹ́ Olódùmarè. Ǹjẹ́ bàbá ìbà yèyé àyàmọ̀ bí a bá dáṣe ni kí òrùkọ́ mọ́ṣá ìgbà. Mú kí wa pé a kú ọjọ́ méjì àsìkò ọjọ́ mẹ́ta gbogbo ojú àti títí ń wò mí nílé. Ojú àti sun ní gbangba kì í ti ẹranko, àti sọ̀rọ̀ kò kí ń ti oníṣẹ̀ṣe lójú, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń sọ kì í ṣe àròrísọ. Ń ló jẹ́ kí n fìbà síwájú gbogbo èèyàn tí bá sì ti ń júbà ìbárú wọn ó máa ń ṣẹ ni. A dúpẹ́ f'Olódùmarè nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀, ẹlòmíì á dárúkọ adé fáfá ìgbà kan ni kí wọ́n kọ́kọ́ sọ pé ńládé ifá ńlọ ta lọ́lọ́run, ìyẹn kù ńbẹ̀, ó tún tábùṣe gàdà, wọ́n tún ládé ifá ló tún ní kí ta lọ́lọ́run ọmọ bẹ̀bẹ̀. Èwo gan lẹ fi á ṣe, èwo lẹ fi á rí gbámú? Ṣé ọ̀tá lọ́lọ́run jẹ́ fádé fún ta lọ́lọ́run ni? Ṣé ọ̀tá ládé ifá jẹ́ fún ta lọ́lọ́run ni, àbí adé ifá ló ní ẹ mọ́ bẹ̀bẹ̀? Torí pé bẹ́lòmíì bá ń sọ̀rọ̀ tí bá ń sọ̀rọ̀ pẹ̀lú àbòsí, á wà ti gbàgbé pé bá a bá sọ pé a gbójú pa lè pàkú ó pa bá ní agbára láti lè gbára wa là, ìyẹn àwọn ọmọ tá a bá bí ń kọ́. Kìí ṣe gbogbo èèyàn lógun ayé máa gbé lọ, kìí ṣe gbogbo èèyàn ni ogun lè pa. Dámi ariwo mọ̀jèsí kìí pa lámọ̀là. Torí pé ọ̀rọ̀ àbẹ̀bẹ̀ tọ́pọ̀lọpọ̀ ń sọ kò yé wa. Ọ̀nà tí ò fi yé wa ni pé bá a bá ń sọ̀rọ̀, torí pé content tọ́pọ̀lọpọ̀ yín tẹ̀ ń ṣe ìkànnà lọ̀rọ̀ tẹ̀ ń sọ. Ẹ̀ ń sọ̀rọ̀ yìí lórí pé ó yẹ kí wọ́n máa bẹ̀bẹ̀, ó yẹ kí wọ́n máa bẹ̀bẹ̀, ó yẹ kí wọ́n máa bẹ̀bẹ̀. Àwọn wo ló yẹ kí wọ́n máa bẹ̀bẹ̀? Torí pé béèyàn bá ń sọ̀rọ̀ bọ́rú èèyàn bí ọ̀bá ní kókó, nǹkan mẹ́ta ni kókó. Kókó lọ̀rọ̀, kókó nigi, kókó sì ni ògì tá a máa ń mu. Béèyàn bá ń sọ̀rọ̀ ó yẹ kọ́rọ̀ èèyàn máa ní kókó ni. Àwọn wo ni kó máa bẹ̀bẹ̀? Bàbá ń sọ ẹ jẹ́ ká máa yàn. Gbogbo ìta ń sọ̀rọ̀ pẹ̀lú àbòsí tó bá yẹ pé nítorí tráfíkì tá a fẹ́ ní ni, tàbí pé kọ́pọ̀ èèyàn ó lè bá a ṣe máa wá sọ́dọ̀ wa ni, ìyẹn kù ọkọ̀ lọ́hùn. Gbogbo ẹ̀bẹ̀ wọn láyé fẹ́ bẹ̀, tàbí tẹ́nìkan fẹ́ bẹ̀ tó lè ní kìmí, tó lè wúwo, tó lè nítumọ̀ ju ẹ̀bẹ̀ eléyìí tí ìyá ta lọ́lọ́run ti bẹ̀ lọ. Ìyá bí ọmọ ká ní ọ̀bá ní ìyá ọ̀tọ̀, ìyá jáde síta ń sunkún, bí ti ń sunkún ní tó ń ka kéwú ní tó wá ń bẹ̀bẹ̀ ń, nǹkan kan ò tibẹ̀ jáde o. Ẹ̀gbọ́n ta lọ́lọ́run òun náà bọ́ síta fá ọbẹ̀ gbogbo ayé, nǹkan kan ò tibẹ̀ jáde. Bẹ́ẹ̀ bá sì lọ bẹ́ẹ̀ bá bọ̀ ẹni ó yẹ kí wọ́n máa bẹ̀bẹ̀. Ta ló yẹ? Ṣé òkú ọ̀run tí í ṣe bàbá ẹ̀ ni kó tún wá bí ara ayé ni? Ará ọ̀run èsà àbára ayé wíjọ́. Bí àbámọ̀ tí a fẹ́ sọ, ẹ dákun nítorí tọlọ́hun, ẹ má jẹ́ ká ti ara ènìyàn dẹ́ṣẹ̀ kún tara wa. Ẹnìkan dojú ọ̀rọ̀ kọ mí, ó ní látọjọ́ tóun ti ń ṣe program sáwà ní evangelist adé ifá ìwàlẹ̀sìn, wọn ò wá rí program òun ni pé ó yẹ kí wọ́n ti pe òun, ó yẹ kí n ti wá sí under comment section láti wá sọ̀rọ̀. Bàbá wa kan àti ìyá wa kan wọ́n wá sábẹ́ comment section, wọ́n dìjọ sọ̀rọ̀. Ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀, ìtọ́ sọ làwí, ẹnì kí n sọ pé kí ni lágbájá ó sọ o. Gbogbo ẹ̀kọ́ ni mo kọ́. Mo kọ́ ẹ̀kọ́ ká sọ̀rọ̀, mo sì mọ̀ tó yanrantí. Mo kọ́ ẹ̀kọ́ ká ṣàlàyé, mo sì mọ̀ tó yanrantí. Èmi ò kẹ́kọ̀ọ́ èébú, ìyẹn sì kẹ́kọ̀ọ́ bàjẹ́ ń tèmi. Rárá.
oníṣẹ̀ṣe kì í ṣe. A ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú bí ìrìn àjò ta lọ́lọ́run bó ṣe jẹ́. Torí tẹ́ ẹ̀ kọ́kọ́ ń sọ tẹ́lẹ̀ ni pé Adéfá ti lu ẹ̀wọ̀n, ó ti lọ bí ọ̀ràn lọ kó lè bá a sí lọ́pọ̀lọpọ̀ followers. Ìṣe ni mò ń jẹ ẹni tá a rí ni ọ̀jẹ́ ni a mọ̀. Níjọ́ wọ́n ti bí mi nílé ayé mi, wọn ò gba tọ́rọ́ kọ́bọ̀ social media rí. Ìyẹn wá tún kọ́, èwo lẹ tún fẹ́ wí, kí lẹ tún fẹ́ sọ? Ẹ sọ yẹn fa ẹ̀rẹ́sì, ẹ tún ládé Ifá lọ́dún tata lọ́lọ́run, ẹ tún sọ ẹ̀ tún rápẹ̀rẹ̀ rẹ̀, ẹ tún wá tún di pé Adé Ifá ló tún ní a máa bẹ̀bẹ̀. Àwọn wo ni kọ́ máa bẹ̀bẹ̀? Ká ní ta lọ́lọ́run ọba níyà láyé. Ìyẹn ọ̀nà kan. Ṣùgbọ́n ìmọ̀ràn tí mo ní fún ẹ̀yin ológun, ẹ bẹ̀bẹ̀ lọ́tún ẹ bẹ̀bẹ̀ lósì, ẹ dákun nítorí ìtọ́lọ́hun. Ṣé ẹ gbọ́? Ẹ má jẹ́ ká da lúrú pọ̀ mọ́ sàpá, ká má da sàpá pẹ̀lú lúrú, ká má jọ dà papọ̀ mọ́ra wọn. Ẹni tó bá fẹ́ bẹ̀bẹ̀ jẹ́ á bẹ̀bẹ̀. A nílò láti dáko ara wa lórí afẹ́fẹ́. A nílò láti fi ẹ̀sùn ọ̀rọ̀ kankan nìkan pé lágbájá ó yẹ kẹ́ ẹ máa bẹ̀bẹ̀. Bọ́lọ̀ ń bá rán pé kó lọ rèé bẹ̀bẹ̀, lọ bẹ̀bẹ̀. Ẹnìkan ò ní kẹ́nìkan má bẹ̀bẹ̀. Ẹnìkan ò sọ pé kẹ́nìkan má ṣe kíni, ẹnìkan ò ní kẹ́nìkan má bẹ̀bẹ̀. Ẹni tó bá fẹ́ bẹ̀bẹ̀, ẹ kóra yín jọ ẹ lọ rèé bẹ̀bẹ̀. Ẹ bẹ̀bẹ̀ kẹ́ sọ pé àwa o, àwọn ẹlẹ́bẹ̀ rí, àwa bẹ̀bẹ̀ ń tia. Gbogbo ọ̀rọ̀ pátá ní máa ń lésì. Kì í ṣe gbogbo ẹ̀ ní máa ń lésì lákòókò ìgbà tí èèyàn bá sọ ni. Ṣùgbọ́n ìgbà tó bá yẹ èèyàn fèsì ọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ kọ́ ní máa ń lésì. Kéèyàn sọ̀rọ̀ lákòókò ìgbà tó ní ìdájú pé kéèyàn kàn sọ kó máa dàbí ẹni pé èèyàn fẹnu jantọ́ gẹnu lọ. Kí wọ́n máa bẹ̀bẹ̀, kí wọ́n máa bẹ̀bẹ̀. Àwọn wo ni kó máa bẹ̀bẹ̀? Gbogbo ẹ̀dá tó bá ti súnmọ́ Ọlọ́run tó ti gbà pé Olódùmarè tó dá ènìyàn ńlọ́dá tí ń jẹ́ ṣòro, lọ́jọ́ tí ṣòro bá dé yóò gbà pé ètò dé yìí Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Yóò sì fẹ́ nìkan yóò fi ṣe sábàbí. Nítorí pé àwọn tí wọ́n ń bá ta lọ́lọ́run ta kàngbọ̀n, tí wọ́n ń bó níṣẹ̀ṣe ṣe gbogbo èyí tí wọ́n ń ṣe yìí, àwọn ti parí àsámẹ́ǹtì wọn kí wọ́n tó gbé jáde síta. Wò ó báyìí làwa gbọ́. Nígbà táwa gbọ́ wo òun lásẹ̀ tó wẹ̀yìn wò, làwa ṣẹ̀ṣẹ̀ wá ń tó múra láti jẹ́ ká wò pé kí la fẹ́ ṣe. Àbí? Ẹni tó ti múra èèyàn lẹ̀ tó wá dé. Nígbà tí wọ́n bá jáde náà lèyìn ó tó mọ̀ pé lágbájá ti wá dé báyìí. Èèyàn náà sì máa múra. Gbogbo èyí tá ń sọ yìí, ó ti ṣẹlẹ̀ ká tó mọ̀. Ó wá ṣẹlẹ̀, ó ti wá dé. Ọ̀nà àbáyọ là ń wá ká. Kò sí ẹ̀dá tó jẹ́ pé ní ń bẹ nílé ayé tó jẹ́ pé ló nígbà títí. Rárá o. Lámbàbá wa ló ṣe kí wọ́n sọ pé gbogbo ọjọ́ gbogbo ó lè jẹ́ tó lè, ṣùgbọ́n ọjọ́ kan ṣoṣo báyìí yóò jẹ́ tó lóhun. Ìwà jẹ́ tó lóhun bí ta lọ́lọ́run bí wọ́n bá ń gbé lọ sílé ẹjọ́, bí ọ̀bá tí ìsírí àjò tí ń jẹ́ ìdùnnú ó padà jáde ńjọ́ kan náà ní gbogbo ọ̀rọ̀ pátá ńlá ti pa fún yín lówe bẹ́ẹ̀ tí ń dùn yín ní àmọ́. A ní ẹni tó bá jẹ́ láìsàn ò ní gbé sí yàrá bọ́ bá domi wọ́n gbẹ̀ jáde ni. Kí wọ́n á ní nǹkan ló lè tó bẹ́ẹ̀. Ó ti dé ní tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Ifá ni tó bàjẹ́ ti bàjẹ́. Ètò tó bá lùmọ̀ lókù k'Olódùmarè kó má jẹ́ bá lùmọ̀ fún wa. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run. Ológun ẹ lọ rí bẹ̀bẹ̀ tàbí pé lágbájá ò pè mí lórí ta lọ́lọ́run kò sẹ́dà tí ń bẹ nílé ayé tí ò ní níṣòro. Gbọ́ mú dání. Gbogbo pé agbéni arrest ẹni pẹ̀lú deformation of character kò kí ń ṣe ta lọ́lọ́run lákọ́kọ́ tí ta lọ́lọ́run dé ni. Bẹ́ẹ̀ náà tún ni kìí ṣe tó ní ọgbẹ̀yìn tẹlòmíì náà tún ń bọ̀. Èyí tó dé là ń rí, tẹni tó dé la rí, tẹni tí ń bọ̀ àmọ́ kí wọ́n á láríjà pé kinní kan. Bọ́lọ̀ ń bá rán ọ pé lágbájá mọ bẹ̀bẹ̀ ló kọ́ lágbájá bẹ̀bẹ̀ fáyè bẹ̀bẹ̀ káyọ̀ rí pé ń tòótọ́ ó ti bẹ̀bẹ̀. Ẹbí wọ́n mọ̀ ní peacemaker ni. Kí wọ́n á ní tó burú mbẹ̀. Ṣùgbọ́n pé kéèyàn máa dá parẹ́ ẹnu ká máa sọ pé ẹ̀bẹ̀ lọ yá bẹ̀ à ń ṣe kinní kan gbogbo ní kálukú bá ṣe mọ̀ wá mọ́ bọ́ bá ṣe mọ̀ wá wù mọ́ ẹjọ́ ní kálukú ọmọ wù bẹ́ẹ̀. Kò séyìí téèyàn ṣe láyé tí ò lẹ́san. Ifá ní rere ló pé ìkà ò pé. Adífá fún Ọ̀rúnmìlà òkìtàn bàbá ní ọ̀tọ̀ olóore nífá.
rere ló pé ìkà ò pé adífá fún Ọ̀rúnmìlà òkú ìtàn bàbá ní ọ̀tẹ̀ òṣìkà nífá àtolóore àtòṣìkà Ọ̀rúnmìlà lọ́tẹ̀ àwọn méjèèjì ìwà wa ò lè papọ̀ bó ṣe kọ́ tiẹ̀ bó ṣe yan tiẹ̀ ó yàtọ̀ sí tẹlòmíì náà yàtọ̀ sí tiẹ̀. Ọ̀jọ̀gbọ́n kan tiẹ̀ wà tó sọ́nù ọ̀rọ̀ rẹ̀ ó ní oníṣẹ̀ṣe ó ní àwọn ní ọmọ hùwà jàgídíjàgan fúnra àlà ní òfòkú ọ̀lẹ hàn ẹni bá jálá katakítí ẹni bá jó ní jàgídíjàgan fúnra ayé ní ọ̀sọ̀ kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tá a bá tó sọ pé báyìí ìnílágbájá rí torí pé n ti ń jẹ́ ìwà láyé èéfín ni ọ̀jọ̀gbọ́n wa Òkìkí èyí tí ẹ̀ ń sọ tẹ́ ń sọ pé kan náà jọ ni wá èmi ọ̀mì tẹ́yìn ń ṣe torí ńgbà tí ọ̀jọ̀gbọ́n náà sọ̀rọ̀ wọ́n ní oníṣẹ̀ṣe kan náà jọ ni wá ṣùgbọ́n àwa tá a jó oníṣẹ̀ṣe o àwa la burú jù èmi ọ̀mọ ṣẹṣe tẹ́yìn ń ṣe o mi ò sì rápẹrẹ ìṣẹ̀ṣe látara yín o mi ò rí o mo fọlọ́run mo fi búra o torí pé ńgbà tẹ́ ẹ dákọ mọ́sálásí tẹ́ ẹ dákọ church ńgbà tẹ́ ẹ dákọ tí ẹni ilédì èmi ọmọ tí ń jẹ́ lédì èmi lèmi sọ pé mi ọmọ tí ń jẹ́ ilédì so tó bá jẹ́ pé ti lédì ń lẹ́yìn bá ń lọ tẹ́ ẹ bá jára lédì èmi èsì ara lédì ń tèmi ẹ gbọ́ lórí ìṣẹ̀ṣe tí mo gbé dání ni mo fi sọ pé ẹ má jẹ́ ká da lúrú pọ̀ mọ́ tí ń jẹ́ sàpá ká má da sàpá ká má da papọ̀ mọ́ lúrú. Ọ̀jọ̀gbọ́n wa sọ̀rọ̀ níwá ní oníṣẹ̀ṣe o wọn ò ní sọ̀rọ̀ ṣùgbọ́n gbà ń bá délé ni wọ́n máa lọ rè mórí eku tí wọ́n lọ rè máa mórí ẹja wọ́n lọ rè máa mátare láti máa fi ṣe aburú sírú ẹni bẹ́ẹ̀. Bóníkálukú ṣe kọ́ tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyàlódé ní jaláwúre ńgbà mùsùlùmí tí wọ́n ti mọ̀ pé àlóògùn kà wọ́n ti mọ̀ pé àníjàngbọ̀n wọ́n ti mọ̀ pé àní wàhálà wọ́n ti mọ̀ pé àmẹjọ́rò wọ́n ti mọ̀ pé àgbọ́n wọ́n ti mọ̀ pé ìsàlá katakítí ṣùgbọ́n tọ̀ gbogbo èyí tí ń ṣẹlẹ̀ yìí àárẹ̀ kọ̀ọ̀kọ́ látara wọn èyí á sì máa kọ́ èèyàn sẹ́tẹ̀ èèyàn mọ̀ọ́sẹ́ jù yàn lọ èèyàn á mọ̀ jù yàn lọ èmi tó ń fa àkókò yìí ṣẹlẹ̀ mò ń fi àkókò èmo tó fi ń sọ fáwọn tá a jó níṣẹ̀ṣe pé Olódùmarè tó dẹ́dà lọ́dá tí ń jẹ́ ṣòro kò sí èèyàn tí ṣòro ọba láyé bí kì í ṣẹ̀dá tó bá dé àgbọ́dọ̀ bọkàn jẹ́ ta lọ́lọ́run tí ń bẹ níbi tó wà Ọlọ́run ọ̀yọ́ Olódùmarè ọ̀yọ́ ìṣẹ̀dá ọ̀yọ́ ìjọ kan la bí ó lò gbàǹfà tó fi rá ó lò gbàǹfà tó fi rá kòrò ó lò gbàǹfà tí fi ń rìn ó lò gbàǹfà kó tó di pọ́ dàgbà èyí tó tún dé yìí náà ńgbà ọba tún lò ó tó bá tún dópin níjọ́ kan yóò tún bẹ̀rẹ̀ ìgbé ayé mi tuntun mi ni ọ̀rẹ́ sẹ́ni tí ò lè kàn ẹni tí ò tí ì kú kò lè sọ pé irú kú tí ó pa òun rèé o àbáìsàn tí ó ṣe òun rèé o gbogbo eléyìí tí ó ṣẹlẹ̀ tí ó jù gbàgbọ́ ẹnì kọ̀ọ̀kan wa lọ kó Olódùmarè kó má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa ẹ̀yin ẹlẹ́bẹ̀ ẹ lọ rèé bẹ̀bẹ̀ ẹ má fọ̀rọ̀ ẹ̀bẹ̀ sẹ́bẹ̀ ẹ má fi kọ́ ẹnìkan kan síra wa lọ́rùn Ifá ní o bú mi mo bú ọ ẹni tó bá bú ni là á bú ìbúdi méjì adìka ìbúdi méjì adèdodo ẹwọ bí Ifá ti ń sọ Ifá ní o bú mi mo bú ọ ẹni tó bá bú ni á búra wa ni àwa búra wa èébú lè di ìkà ṣùgbọ́n èébú wọn padà tó jọ di òdodo nítorí pé àjọjọ bú ara wa ni ẹ dákun torí tọlọ́hun nínú ìṣẹ̀ṣe ó kúkú yé wa náà pé ọ̀pọ̀lọpọ̀ rìn àjò láti ń fèké rílé láti ti ń fi ọ̀dà láti fi mọ òrò ẹ má jẹ́ àsọ̀sọ àsọjù ẹ má jẹ́ àṣèṣe àmọ̀jù bọ́lọ̀ ń bá rán lẹ́lẹ́bẹ̀ lọ rèé bẹ̀bẹ̀ kò sẹ́nì kankan tó ní kẹ́nìkan kan má bẹ̀bẹ̀ ní oníṣẹ̀ṣe kò sẹ́nì kankan tó ní kẹ́nìkan kan kọ́ mọ́ ìrawọ́ rasẹ̀ sẹ́nì kankan o torí gbogbo eléyìí tó jẹ́ pé kọ́ńtẹ́ǹtì kan náà ni gbogbo apáta là ń gbé ká pé ìyá ta lọ́lọ́run ó sì lajúlẹ̀ ṣé kọ́ bọ́ra lẹ̀ hóhò ni ṣé kọ́ bọ́ra sílẹ̀ ní hóhò ni láìfi tó mọ̀ pé ń bẹ̀bẹ̀ bí ènìyàn kọ́ lọ́lọ́run rí jàre àtúwábà orúkọ mi tí ò yí padà evangelist Adéfáyè Wàlẹ́sìn mò ń bọ̀ mi tí ì tún dé.